èmi ni tí mò ń ṣe yìí kò sí ti jẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ láti nígbà táwọn òyìnbó ti dé Nàìjíríà 18 mọ́ 1914 ni wọ́n kọ́ wòye pé a fẹ́ jẹ́ ti jẹ́ Nàìjíríà. There was Southern Protectorate and Northern Protectorate méjì péré láti kọ́ bẹ̀rẹ̀ ẹja dá méjì ń pọ̀ ká wá pè ní Nàìjíríà pé ká tiẹ̀ ní ibìkan mọ̀ jẹ́ Nàìjíríà 1914 ni it was started from 2. àwọn kan wá jókòó pé àwọn tó nílùú tá ni wọ́n sáyìn kínní yìí àwọn márùn-ún ni lọ́yà kan jẹ́ wọ́n jẹ́ mẹ́fà. àwọn wo ni. àwọn tó sáyìn pé they should join Nigeria together. Aláàfin Ọ̀yọ́ Sultan Sokoto Shehu Borno Emir Kano Obongi Calabar àti lọ́yà Ajásẹ̀ Niger State ní capital Northern Protectorate nígbà yẹn ibẹ̀ ni wọ́n ti jókòó ní 1914 pé tó àti gbà ó kí Northern Protectorate àti Southern Protectorate kí wọ́n wá papọ̀ ní Nàìjíríà. Èyí ò jẹ́ kọ̀ fún gbogbo àwọn tí ń gbọ́ nínú ni pé bó ṣe bẹ̀rẹ̀ nú ìgbà tó wá gbé ìjọba jẹ́ Nàìjíríà wọ́n ti jọ́nà pọ̀ wọ́n wá dá tó pè ní provinces sílẹ̀ bó láti wá mọ ọ̀gá láti mọ̀ síjọba a pè sí provinces ní wọ́n dá sílẹ̀. There's what they call Ọ̀yọ́ province Sokoto province Borno province àti bàbá ń lọ àwọn provinces tó wà pátápátá nígbà tó wá di 1960 dàgbàjọba wọ́n wá bẹ̀rẹ̀ region la gbé láti 1960 mẹ́ta ló wá wà Northern region Western region àti Eastern region. Kaduna wá di olúùlú Northern region Enugu jẹ́ olúùlú Eastern region Ìbàdàn jẹ́ olúùlú Western region ní 1960 látòrí méjì sí provinces sí region mẹ́ta. By 1963 agitation bẹ̀rẹ̀ wípé àwọn táwọn jẹ́ Edo Delta àwọn Edo àwọn wípé Yorùbá ní agbàsọ́gbà but àwọn náà fẹ́ àwọn tí kò gbùn fúra wípé bá ara wọn jẹ ni ara wọn jẹ ni wọ́n sáàdì agitation wípé àwọn fẹ́ ya kú ní Western region. wọ́n wá ya wọ́n wá di mẹ́rin ó di Mid-Western region agitation náà ni o. wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lónìí níjọ́ láti bàtà ti já níjọ́ ló ti bẹ̀rẹ̀ wípé ẹ wá o kí o wá Awólọ́wọ̀ tó dé Ẹdó ọ̀nà máa ń jìn tí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn ní Ìròmì káwọn tó dé Ìbàdàn lọ sọ wípé kí kò sí tẹlifóònù. nígbà pé ọ̀nà ọ̀daràn yájà wọn káyè tó kò ní Ẹdó lọ Ìbàdàn láti lọ bá ìjọba àpapọ̀ ìjọba federal gbà ìjọba níjọba gbà yẹn ìtọ́kọ̀ bí agitation nìyẹn. ní 1963 ó di mẹ́rin ẹ máa bá a lọ o nígbà òya tí kìíní bẹ́ẹ̀lẹ̀ ògbà mẹ́lẹ́ bẹ̀rẹ̀ yẹlẹ Yakubu Gowon ó sọ di méjìlá from 2 to 3 to 4 now to 12 àwọn àpàdéjọ rẹ at the state. nígbà tó yá jẹlá pólítàlá Ramat Mohammed ó sọ di 19 la fi dìbò 1979 agitation ni. àbẹ̀kọ́ àlótó gbà tó wà ní 3 àlótó gbà tó wà ní 4 ìgbà tó wà ní 12 àlótó 19 náà àlótó ìgbà tí Babangida náà débẹ̀ láti 19 ọkọ̀ sọ di 21 náà ó yẹ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ó sọ di 30 tó fi di 36 láti 30 yẹra yàrá Abacha sọ di 36 what is the timing táwọn kan bá lè wòye pé kìnìún yóò pa wọn rà wọn jẹ fún ìdàgbàsókè fún lọ síwájú kíjọba lè dẹ́sẹ̀ kùkù wọn agitate ọwọ́ àṣẹ náà ní pé timing kí ni timing ti wa and let me correct something on the pressure. There's an impression here this agitation for New York State ìjọba bá sọ fún yín pé ní 1979 even after the creation of Oyo State 1976 February by 1979 3 years after wọ́n ti bẹ̀rẹ̀ ní Oyo State you won't believe that gbogbo àwọn tó jẹ́ elected representative wa lọ sign pátápátá lọ́yọ̀ local government lásán gbà yẹn àwọn tó sẹ̀ láti ìlú Ọ̀yọ́ gbogbo àwọn bàbá wa pẹ̀pẹ́ adéṣọ́ gọ́lọ̀ fọdúnkẹ́ wọn àwọn lálẹ́yẹ bàbá ẹsẹ̀ alẹ́gbẹ́dẹ́ gbogbo wọn lọ́sẹ̀ ní 1979 this agitation has started in 1979 immediately after the creation of even Oyo State in 1976. I read that in 1983. About 1 hour. Okay. Before, let me tell you one thing. In 1975, when there was a clamor for state. Okay. If àwọn míì tiẹ̀ wò pé bá ti àwọn sáré jọ yẹn pé torí ìdàgbàsókè ti lọ yẹn àwọn míì wọn fẹ́ state. Ọba Adéyẹmí kẹta Abdulhamid Àtàndá ló ní break Western State into 3.
Okay. Daily Times book àbúrò àdógún yẹn break Western State to 3 wọ́n dẹ̀ break it 3. Mẹ́kà àti Lamidi àti Àtàndá Adéyẹmí àti Murtala Muhammed tí wọ́n jọ lọ sí Amiru àwọn jọ lọ sí Hajj ní 775 ìwọ ààrẹ àbẹ̀rẹ̀ kan lọ́wọ́ rẹ o Western Region ti tóbi jù bàbá pín sí mẹ́ta. Akíndéyè ti bẹ̀rẹ̀ tipẹ́ ó dẹ̀ ní February the following year of 1975 1976 wọ́n pín sí mẹ́ta Ondo wà Ògùn wà Ọ̀yọ́ State wà. With much àtúwà ìdẹ́sí pé kò tí ì kọ́dún mẹ́ta 1979 dọ́kúmẹ́ǹtì wà tàbí bẹ̀rẹ̀ ní Ọ̀yọ́ State. láti gbà yẹn gbogbo àwọn tí wọ́n wá láti Ògbómọ̀ṣọ́ pátá ló sáìn àwọn tó alájì sẹ́yìn Kájọlà Ìrẹ́pọ̀ Ọ̀yọ́ all those local government tí wọ́n ti ní afẹ́ state tiwa as 1979. It doesn't stop there. But 1983 wọ́n gbé Akíndéyè yìí ní National Assembly débi pé the House of Senate and House of Representatives ló wọ̀ wípé kíní yìí jẹ́ new. ó yẹ buwọ́lù ní Ọ̀yọ́ State Ọ̀yọ́ capital 1983. kó tó di polongo gbàjọba. Let me tell you one thing. Arájọ́kọ̀ fún wa ni pé ẹ wá o ẹ rí wípé Kaduna tó jẹ́ olúùlú Northern Region ó ti di Kaduna State Kaduna capital ó ti dàgbà owó tiẹ̀ nígbà lọ́gbà Kaduna rẹ̀. Enugu tó jẹ́ olúùlú Eastern Region ó ti di Enugu State Enugu capital. Kí lọ́bọ̀ fi ṣe orí tí náà kí o ṣe Ìbàdàn sì jà ń méjèèjì lọ. Ìbàdàn ṣe the largest city in Africa in Nigeria alone even in the Western Africa. Lẹ́yìn Cairo àti Johannesburg àlèkà city bíi mẹ́ta tó lè tó Ìbàdàn Olúyọ̀lé tá a wà yìí. Ó yẹ kí Ìbàdàn dá dúró kọ́ mọ́ ọ̀dá gbogbo tiẹ̀ kí Ìbàdàn ti develop jù báyìí gan lọ. It's about development of our own region. So 1983 ó ti pass the National Assembly nígbà ológun translate rẹ̀ àlebalọ́mọ́. Ìgbà tí wọ́n fẹ́ ṣe constitutional conference of 2014 again. Confirm. The architecture was raised again. But there's a need for new Ọ̀yọ́ State Ọ̀yọ́ capital. Torí Ìbàdàn gbọ́dọ̀ jẹ́ Ìbàdàn State Ìbàdàn capital. Okay. The report tí wọ́n tún wá submit in 2014 náà of the national conference report fún ní o tún wà bẹ́ẹ̀ approve eminent Nigeria lójú kò gbẹ̀yẹ for months wọ́n fi ṣe gbẹ̀gẹ́ nìyẹn. Nígbà ọ̀ya àwọn Ọbásanjọ́ débẹ̀ ní 2000 àwọn Ọbásanjọ́ débẹ̀ àwọn kí lóò àpòrò kọ́ni Jonathan kò débẹ̀ Jonathan lọ́wọ́ àmẹ́gbà yẹn kò lè implement a report yẹn for one reason or the other. Àwọn tó wà ní 10th assembly sí báyìí a lè ní yóò yá kó pẹ́ a lè ní yóò pẹ́ kó yá. It must be brought to the notice of the Nigerians pé àwọn àkàn bẹ́ o tá à ń béèrè ní Ọ̀yọ́ State Ọ̀yọ́ capital. Ẹ pè lónìí ni o àwa ń lé ẹ pè lọ́la ni o àwa ń lé tá a bá dákẹ́ tàlẹ́ ní ìbànú dákẹ́ gbégbégbé tó a bá gbogbo ìṣẹ́kù lé rẹ̀ àwọn kan bá dìde àwọn fẹ́ anoma state àwọn kan fẹ́ kẹ́ nìkan state Ọ̀yọ́ sì ní èmi náà ṣe àwọn èso lóńdó àwọn ò lè gbẹnu wa fún alágbàfọ̀ wọn rẹ̀ wá ni. So there's nothing wrong in timing. Àwa ti ṣe tiwa ayé ti mọ̀ wípé a ní kí Ìbàdàn jẹ́ Ìbàdàn State Ìbàdàn capital the rest of the state will be New Ọ̀yọ́ State Ọ̀yọ́ capital. Okay, thank you. Ibi tí abade ó lápẹ̀rẹ̀ ẹ ti jíṣẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ yẹn ò tí ì débi pé wọ́n buwọ́ lù ú ìgbà tí wọ́n bá create state àágùntẹ̀ ńlá yẹn látò mọ̀ ní pé ló tó yọ pé ṣiṣẹ́ ibo ni iṣẹ́ wo kí ló kù. ìtókù ni wípé kí ni ẹ nílò lọ́wọ́ àwọn tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ kí ìtí wọn kọ pé ní ìtàníjí kí lẹ nílò lọ́dọ̀ àwọn aṣòfin tó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. kí táwọn wòye ní parí jẹ́ sọ fún yìí o ohun àbádìjọ́rò gígùn ní gún. àwọn ọ̀nàrẹ́bù Akin Alabi ọ̀nàrẹ́bù Agbowórin Abbas Tajudeen ọ̀nàrẹ́bù Stanley pẹ̀lú òṣèré ọmọ gbogbo wọn lájọ òdòpá wọn lọ́dọ̀ Ìbàdàn jẹ́ owó tí wọ́n sì Ìbàdàn sọ̀rọ̀ state yìí ó yẹ kí Ìbàdàn máa dàgbà tiẹ̀ ní. In Ọ̀yọ́ State a ní honourable 14 only 6 àtẹ̀yìn àwọn yòókù ńkọ́. no ẹ jẹ́ báyìí lẹ́yìn kíní kan ṣe gbọ́ ibi tó le dé tá a bá wo owó tí ń wọ Kaduna owó tí wọ Enugu ní Ìbàdàn ṣà ní gbogbo Ọ̀yọ́ State ẹ wọ gan so Ìbàdàn sì ju Kaduna lọ ó jọ Enugu lọ ó lè jẹ capital region ni a ṣe kíní yìí o sọ bá wa lọ àbáyé lọ for the progress development of Ibadan land for the progress development of Ọ̀yọ́ land and Yorùbá land agenda wa ni. Okay. Agenda wa ni. Agenda Yorùbá ni. Agenda tá a gbé kalẹ̀ yìí
ó sì wá jẹ́ pé Ìbàdàn state Ìbàdàn capital. ìgbà tí mo ka report yẹn Honourable Akeem Adeniyi Skimeh and 6 others. Yes. What about the about 8 honourables from Oyo State? It doesn't matter. It's just to know, to let. Okay, jẹ́ káwọn yẹn káàkiri mọ̀ yìí pé àwọn tá a wá ń di ẹ̀kọ́ ni. It doesn't necessarily mean even an individual can sponsor a bill. During debate, na your man contribute. Ètò ti kúrò ní sísì. Ètò ti di ni pé the House of Representatives has approved to pass here the second reading. It's no longer an individual something again. Okay. That is no longer. It's ti di pé the document of the House. Ilé ìgbìmọ̀ aṣòfin ti gba báyìí wọlé lálákòókò lẹ́ẹ̀kejì wọ́n wá gbé fún constitutional review wípé process tó kù ẹ máa bá lọ. Eminent Ìbàdàn leaders elders obas wọ́n wà lẹ́yìn wa. Okay. báyìí sọ̀rọ̀ yìí. And Oyo State. I am telling you Ìbàdàn ju Kaduna lọ. ṣùgbọ́n we will need more than. Ìbàdàn ju. a nílò ju Oyo State lọ. tá a bá wo àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin. jẹ́ kí n sọ kíní kan fún yín. Okay. ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ọ̀sẹ̀ mọ́ aṣòfin tí Nàìjíríà ń wọ́ọ́lù. ẹ dárúkọ òfin mẹ́ta tẹ́ ti ṣe tí wọ́n ti buwọ́ lù. tó 5% aṣòfin. ẹ dárúkọ òfin méjì. ìtọ́kọ̀kọ̀ kan sáà ní ìwọ́n tó sọ̀rọ̀ yìí. jẹ́ kó sọ fẹ́. Advertising Protection of Nigeria ẹ mọ̀ pé wọ́n rẹ̀ yín jẹ ni mo jẹ́ wọ́n mọ̀ pé wọ́n rẹ̀ yín jẹ èmi àti mo jẹ́ wọ́n mọ̀ pé wọ́n rẹ̀ yín jẹ. èmi mo sọ fún wípé ẹ wà bó làwọn tí ó mọ jẹ́ àwọn tí ó mọ mọ́nítọ̀ yín àwọn náà ló ti wà lára àwọn practitioner ẹ fura bí kí wọ́n ní ìsìn pé afẹ́gbá bọ́ọ̀lù sí báyìí Arsenal Man U Chelsea àwọn náà lè fúrí ṣé rẹfí tí wọ́n bá dá gan ṣé yóò fẹ́ kò ní fẹ́ wọn rẹfí gbọ́dọ̀ wà lọ́tọ̀ àwọn agbábọ́ọ̀lù gbọ́dọ̀ wà lọ́tọ̀ ẹ̀yin practitioner gbọ́dọ̀ wà lọ́jọ́ kéde pé àwọn àyàn nù yín náà ẹ̀yin náà ti wá jẹ́ tẹ́tọ̀ mọ́ coordinate yín àkókò gàgàrà kò ní fọ́ọ̀mù ẹ̀yin rẹ̀ ọ̀gá èyí mo sọ fún Nàìjíríà yìí pé kí ni ìrọ́ǹgì o ẹ jẹ́ à separate rẹ o àwọn tí bá ń ṣe practitioner advertising practitioner kó wà lọ́tọ̀ regulator kó wà lọ́tọ̀ regulator tó lé ní iléeṣẹ́ kiri náà ẹ jẹ́ ti mi ìgbà mo wá gbé kalẹ̀ first reading second reading public hearing third reading tó wá dé kọ̀kọ́lẹ́jì senate ó wá dórí table president the attorney general of federation attorney general àwọn ọlọ́yà tó ní wọ́n pọ̀ wà lọ́fíìsì attorney general pé wọ́n yí òfin fínífíní báyìí ni wọ́n wá yẹ̀wò wọ́n wá níbi pé a sì sún Nàìjíríà lóòótọ́ wọ́n gbé ìgbà tí wọ́n gbé dọ́dọ̀ Buhari president Buhari pé ó sì approve ẹ̀ ni pé òfin eléyìí approve ó ti jẹ́ kí ni ó ti dòfin bá ìtọ́ ọmọ lónìí nù.